Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ ẹ máa fi ń gbọ́wọ́ mà nídìí. Láṣẹ Èdùà ojú tẹ́ fẹ́rẹ́ wa ò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá, ẹ ti mọ̀ wò wípé kí ló fa ìjà olóyè Sunday Igboho ṣá pẹ̀lú ìjọba àpapọ̀. Ṣé mọ̀ pé owó ló bojú ọ̀rẹ́ jẹ́ àti wípé àwọn ìjọba yìí gan ò láǹfààní tó yẹ kó ṣe fún yàn. Ṣó tún wá jẹ kó tún wá jẹ owó èèyàn gbé. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di woro sí woro. Ọmọ Adéyẹmọ ti gbéná wojú ìjọba ó ti yarí. Bẹ́ẹ̀ ni ó ti yarí mọ́ wọn lọ́wọ́ o. Ó ní ẹ wá ń bí owó mi ní kókó, owó mi ní kókó. Ẹ wá wo ibi tí àwọn ìjọba ti wá fẹ́ fi owó lágbá bàbá lójú. Èyí ló mú kí ọmọ Adéyẹmọ ó sọ̀rọ̀, ló mú kó lahùn pé ọ̀dẹ́ èṣí ẹ lè gbà kàtà lọ́wọ́ akitì, ẹ lè gbowó mi o. Ẹ bá ń gbé owó mi, ẹ sì lè gbowó mi jápa. Bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé ìjọba pe ẹjọ́ kòtẹ́milọ́rùn kan pẹ̀lú olóyè Sunday Igboho. Táwọn ẹjọ́ kòtẹ́milọ́rùn sì ni pé ìjọba ò gbọ́dọ̀ fún olóyè Sunday Igboho ní 20 billion naira, èyí tí wọ́n ti kọ́kọ́ sọ pé kí ìjọba san fún wọn. Tó lè jẹ́ pé ilé ẹjọ́ gíga tó wà ní Ìbàdàn, High Court tó wà ní Ìbàdàn, ó ti jẹ́jọ́ náà wípé fífúnni kọ́ fún ọmọ Adéyẹmọ ní owó náà nítorí pé owó tó ń sọ yìí ó lẹ́tọ̀ọ́ sí i. Owó compensation ni wọ́n gbọ́dọ̀ fún ní owó náà, ṣùgbọ́n ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kan padà dẹ́jọ́ ó wá sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu pé ìjọba ò gbọ́dọ̀ fún olóyè Sunday Igboho ní 20 billion naira. Ṣé ẹ tún fẹ́ jẹ́wọ́ wa mọ́lẹ̀ ni? Ẹ̀yin ìjọba yìí ṣé ẹ tún fẹ́ jẹ́wọ́ ọmọ Adéyẹmọ mọ́lẹ̀ ni? Ọlọ́run máa nígbà fún yín láyé, Ọlọ́run ò ní fún yín ṣe lábẹ́ bó ti wù kó rí. Ẹ ò ní rí lè ṣe owó ọmọ Adéyẹmọ ní ẹ dá padà. Ẹ máa wò ó pé kí ló ṣẹlẹ̀, kí ló fa tọmọ Adéyẹmọ àti ìjọba tí ìjọba fi jẹ olóyè Sunday Igboho lówó. Tí gbogbo yín ò bá gbàgbé ọ̀rọ̀ ló bá mọ kó mo rò wá o, ẹ jẹ́ n sáré dá yín padà síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé ní 2021 tí wọ́n wọlé tọ̀ ọmọ Adéyẹmọ tó jẹ́ wípé wọ́n pa Àdògán, wọ́n pa àwọn èèyàn kankan tó yẹ pé wọn ò gbòkú ẹ̀ lẹ̀, tó dẹ̀ tún jẹ́ wípé wọ́n bà dúkìá àti ohun àlùmọ́ọ́nì ẹ̀ jẹ́. Èyí ló wá mú kí ilé ẹjọ́ wò pé ìjọba ẹ ní láti compensate ẹni nítorí wípé ṣẹ́rí tẹ́ ẹ ṣe tá a bá fẹ́ sọ bíi pé ẹ fi ọwọ́ ọ̀la fẹ́ gbà á lójú ni. Òun ló wá fà ó tí wọ́n fi sọ pé kí wọ́n fún un ní 20 billion naira. Bẹ́ẹ̀ ni kó fún ọmọ Adéyẹmọ ní 20 billion naira. Ẹni tó bá mọ ọjọ́ náà ṣe yí ní ilé bàbá olóyè Sunday Igboho ìyẹn ní Soka. Ṣẹ́rí ìṣẹ̀lẹ̀ kò lè ẹ́fà kúrò lọ́kàn gbogbo ọmọ Yorùbá láyé nítorí wípé ìkà tí wọ́n ṣe yìí kò lè kúrò lọ́kàn wa torí ọjọ́ burúkú èṣù gbómi mu ni, lọ́jọ́ tó jẹ́ wípé kò ṣeé máa rántí ni. Ẹ wo bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ ní dédé aago kan òru ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní surround ilé ọmọ Adéyẹmọ, tó lè jẹ́ wípé kó tó mọ̀ pé àwọn DSS àti sójà ni wọ́n ó ti lọ fà, tó lè jẹ́ pé àwọn kan náà ti wá bẹ́ẹ̀ tó ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sẹ́yìn. Ṣùgbọ́n nígbà táwọn yẹn ti kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ tó lé wọn pa, so àwọn another set yìí tí wọ́n wá yìí àwọn ilé wa jẹ́ sójà àtàwọn DSS láti fi hàn pé àtọ̀dọ̀ ìjọba ni. Ẹ wá wò ó ìgbà tó ti jẹ́ pàtàkì ọwọ́ ìjọba tó máa wọ ọbẹ̀ báyìí wọ́n kò bẹ̀rẹ̀ sí ní yìnbọn gbogbo àwọn sójà yẹn múra bíi pé bóyá wọ́n fẹ́ lọ kojú Biafra, kí ló dé láì ṣe pé wọ́n fẹ́ lọ kojú Boko Haram. Àwọn Boko Haram wà bẹ́ẹ̀ wọn ò lọ kojú wọn múra bẹ́yẹ kọ́ dìde bẹ́yẹ kọ́ lọ ta mọ́ra kọ́ gba orílẹ̀-èdè wa fún wa o. Ọ̀dọ̀ ọmọ Adéyẹmọ ni wọ́n wá mórí lé tí wọ́n bà gbogbo ilé ẹ̀jẹ̀. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn mà ló fi ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ibi tí wọ́n ti ń dàbọ̀ bolẹ̀ gbà tí wọ́n ti ẹ̀rọ pé bóyá kí kọ̀ọ̀kan máa ṣe, ìgbà tó jẹ́ pé èrò wọn ni pé kí wọ́n pa ọmọ Adéyẹmọ mọ́ bẹ́ẹ̀. Tó dẹ̀ jẹ́ wípé Àfáà Fatai tó jẹ́ lára ìbátan ọmọ Adéyẹmọ, tó jẹ́ pé lára ìbátan ọmọ Adéyẹmọ ìyẹn Àfáà Fatai níbi tí ìyẹn ti ń kírun lọ́wọ́, ìró ìbọn àti jìnnìjìnnì nìyẹn gbọ́ o
tí yẹn fi ń sá eré tó sáré yanyan lọ́n fi là tó dẹ̀ jẹ́ pé ẹni tí à ń sọ yìí kò ríran afọ́jú ni. Ṣẹ́rí ibi tó ti ń kírun lọ́wọ́ ní àwọn sójà ká mọ́ tí wọ́n dẹ̀ fìbọn fọ́ ọ ní orí. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa pa Saheed Adogan o. Bẹ́ẹ̀ ni Saheed Adisa tí gbogbo èèyàn mọ̀ sí Adogan tó jẹ́ pé ẹni ẹlẹ́ni rọra ń ṣe bísínẹ́sì mọ́tò kìíní ẹ̀ wẹ́rẹ́wẹ́. Ṣùgbọ́n látàrí wípé àwọn ìjọba wá láti wá pa ọmọ Adéyẹmọ nítorí wọn ò rí, táwọn ọlọ́pàá náà sì dá, àwọn DSS sì dá gbogbo ìbọn lẹ̀ just because ó kàn wá sílé ọmọ Adéyẹmọ láti wá bẹ̀wò lásán ni o. Ó ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ pa ọmọkùnrin náà nìyẹn o. Létí pé ó wá kí ọmọ Adéyẹmọ, ibẹ̀ lárákùnrin ti ṣàgbákò ikú. Síbẹ̀síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà fà á tó fi jẹ́ wípé ìjọba ṣì wá ní pé kán san owó ìtanràn. Now ìjọba wá padà issue wípé kí wọ́n fún ọmọ Adéyẹmọ ní 20 billion naira. Ìyẹn owó pé ṣé ká sọ pé owó gbà má bínú àbówó pé gbogbo àwọn nǹkan rẹ̀ tí wọ́n bàjẹ́. Ṣé ti wá rídìí tá a fi sọ wípé a ní láti gba òmìnira? Bẹ́ẹ̀ ni ṣé rídìí tá a fi ń pariwo pa ní láti gbómìnira náà wọ́n tún fẹ́ fi ọwọ́ lágbá ọmọ Adéyẹmọ lójú. Ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo damages ṣé owó yẹn gan kò tó owó ẹ̀mí tó sọnù tó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni yóò ṣèṣe ní ọjọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn ọmọ Adéyẹmọ ló ṣèṣe lọ́jọ́ náà. Ó wá di pé kóòtù dájọ́ wípé kí wọ́n fún ọmọ Adéyẹmọ ní 20 billion naira. Now ẹ tún wá gbé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kan máa ń sọ wípé rọ wọn ò gbọ́dọ̀ fún ọmọ Adéyẹmọ ní owó kankan. Ṣé ẹ ti rí wípé ìlú is not for everybody, it's for the Fulanis. That's why we said give us our freedom, let everybody go. Ọmọ Adéyẹmọ ò gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni nítorí wípé ìyànjẹ lélẹ́yìí náà, ìyànjẹ gbáà ni. Ṣùgbọ́n ẹ má gbàgbé tó bá ṣẹlẹ̀ sí ọmọ Fúlàní tiwọn kíá wọ́n máa ti tètè wá kíá lọ́ máa dá ẹjọ́ náà tó máa fún wọn ní owó wọn. Torí pé tí wàá ṣẹ̀ sọ́dọ̀ àwa ọmọ Yorùbá ẹ wá ń fi wá ta káìtì bó ṣe wù yín. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa, ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa. Torí náà la fi ń pariwo fún yín pé ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ni mo fi sọ pé a ó máa bẹ bí ẹni bẹ iṣu ní atẹ́lẹ̀ ẹsẹ̀ yìí ó máa bẹ nà wọ̀. Gbogbo ẹni tó bá máa láwọn nídé òun máa láwọn nídé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún fún orílẹ̀-èdè tèmi o. La fi ń kí yín wípé ó dàbọ̀.